wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Obìnrin yìí tí wọ́n ló ya fídíò oosa oloolu nílùú Ìbàdàn ti sọ̀rọ̀ sókè o pé òun ò kú o, digbí lára òun lè bí ọ̀tá. Gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí tíkítọ́ọ̀kì Wásílátù tí wọ́n kéde ikú rẹ̀ lórí ẹ̀rọ ayélujára pé ó ti jáde láyé ti fóhùn sókè o pé òun ò kú o, bẹ́ẹ̀ ni ló ní irọ́ ni pé òun ya fídíò oosa oloolu. Arábìnrin Wásílátù ló sọ̀rọ̀ ọ̀hún lórí rédíò Lágelú nílùú Ìbàdàn lónìí lórí ètò Ibi Ayé Lọ, èyí tí Adésóyè Ọmọ́tòṣọ́ jẹ́ olóòtú rẹ̀. Wásílátù ní òun ò ká fọ́nrán oosa oloolu o. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé òun lọ sí ṣọ́ọ̀bù lásìkò tí oosa oloolu jáde, bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù àwọn kò sí ní ọ̀nà tí oosa oloolu ó gbà kọjá. Ó ní òun ò sí ṣọ́ọ̀bù lọ́jọ́ náà, òun kàn dúró níwájú ṣọ́ọ̀bù ni, bẹ́ẹ̀ lòun rí àwọn ẹ̀ṣọ́ ààbò fìjìláńtẹ́ tí wọ́n kọjá. Àwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ yìí ní òun ká fọ́nrán wọn, kì í ṣe oosa oloolu. Wásílátù ní ó jọ òun lójú nígbà tí òun rí tí wọ́n wá mú òun nílé pé òun ká fọ́nrán oosa oloolu. Mi ò kú o, òkú kì í sọ̀rọ̀, kókó lára mi le o. Wásílátù ló sọ bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára, Jígí Alára, ìkànnì inú mọ́dúndún wá sẹ́. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.